báyìí táìmù ti tó láti dán. Listen, kí bàbá mi tó máa bọ̀ láti jó lójú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé bó o fẹ́ bó o kàn máa lọ́gbọ̀n jù ẹ́ lọ. Kò sọ̀rọ̀. Àlàyé ọkọ̀ tó wà bẹ́ẹ̀ ni pariwo sẹ́yìn mẹ́rin létí pé àárọ̀ kò rà yàrá já o. Listen, ìròyìn ọdún tó ń bọ̀, ìwọ tí ò ní tẹ pásítọ̀ òbítúrẹ́rì yẹn lè pariwo ògbó 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 ògbó. Àlàyé tó wà bẹ́ẹ̀ ní ọwọ́ rẹ méjèèjì sókè. Sọ pé mo dá ọpẹ́.
ṣe gbogbo ènìyàn lórí àdúgbò sọ́kẹ́. Wọ́n ṣe mí. Ṣùgbọ́n mo lè rí ní ẹsẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ wí pé wá gbogbo. Ṣùgbọ́n mo lè bẹ́ẹ̀rì ní. Wọ́n lọ fẹ́ sọ́kẹ́ nílé. Wọ́n lọ sọ́kẹ́ bàbá lọ́nà méjì. Wọ́n máa lọ sí ọ̀nà kan náà. Wọ́n á bá jìnnìjìnnì lọ́nà méjì. Orí wọn ní bàbá.
Let's
Yé! Bàbá lọ́wọ́ títí kò ní ju gbogbo ayé lọ tí ìbàjẹ́ nínú owó ẹ̀ lọ́yọ̀ òun ìlú dé. Yẹ́sù, no competition. Bẹ́ẹ̀ kì í ṣe pọ̀ lówó, Ọlọ́run kò ṣàánú ẹni. Àwọn ilé lówó tí kì í ṣàánú ẹni. Àṣírí ẹ̀ tó bò, Ọlọ́run mà ní. Bó ṣe tẹ̀ ẹ́ jáde, Ọlọ́run tẹ̀ padà fún wọn. Ayé bá bí ní kí wọ́n ṣàbọ̀ fún wa.
ṣí lọ láyé mi. Ọjọ́ tí táyà ọkọ̀ Tó bá sọ agbára nù, ó lè máa yọjọ. ó yẹ lè bá ọ lẹ́yìn dé. Ọlọ́run mo bẹ̀rọ Má jẹ́ sọ agbára nù o. kí ogo Olúwa Kó má ṣe ṣí lọ láyé rẹ̀. ọjọ́ tí wòlíì àbí arínà tó bá sọ agbára nù kò ní rínà ẹ̀mí mọ́. Ọkọ̀ máa ń rọ báyìí. Ọlọ́run mo bẹ̀rọ Má jẹ́ sọ agbára nù o. kí ogo rẹ̀ Kó má ṣe ṣí lọ láyé mi. ọjọ́ tí ọkọ̀ Tó bá sọ agbára nù, á dẹni yẹyẹ ìyẹn lójú ọ̀yà rẹ̀. tí o bá kí sára ayayagaya aláya. Ọlọ́run mo bẹ̀bẹ̀ Má jẹ́ sọ agbára nù. ọjọ́ tó bá ológo Tó bá sọ agbára nù, tó bá sọ̀rọ̀ láwùjọ wá ní kó bẹ́ẹ̀nu rẹ̀ dákẹ́. Ọlọ́run mo bẹ̀rọ Má jẹ́ sọ agbára nù o. kí ogo rẹ̀ Kó má ṣe ṣí lọ láyé mi. ọjọ́ tó lónìyàn mi Tó bá sọ agbára nù, tó bá fi sí pọ́sítà àwọn fọ́ọ̀sì wá ní. ṣọ́ọ̀ṣì kọrin mi. Ọlọ́run mo bẹ̀rọ Má jẹ́ sọ agbára nù o. kí ogo rẹ̀ Kó má ṣe ṣí lọ láyé mi. àṣìṣe ọjọ́ kan ó lè sọ̀rọ̀ Ẹ̀sán kù jẹ́ nílẹ̀ o. Ọlọ́run ọlọ́mọ tí ò lè Má wí tó bá ṣiṣẹ́. àwọn ọmọ fẹ́ ọba bá ọmọdé tó yìí. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.